mo ń jẹ ìgbádùn lérí Radio Planet 95.7 FM. ṣẹlẹ̀ mi ṣe tèbé nínú wa lápapọ̀ ipò kan pẹ̀lú priẹ́ ọ̀rọ̀ wa ń fàdúrà pàṣẹ ìyá parajan ìyá fanúrètí kò sọ́njẹ́ ebi ń para èlò wa dandan òtítọ́ lẹ́jẹ̀ títí gbogbo ẹ̀ ló ń dán. à ń gbọ́ nípa Aebajiogbe léyìí tí wọ́n fẹ́ kó jáde àwọn tó fẹ́ gba ìwé ẹ̀rí wọ́n lé ní 105 láti ìlú òyìnbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí mo ti ń ṣe lálàyé. wọ́n á fi àsìkò yìí ìdúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn aláṣẹ igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Àjàṣẹ́ bí ẹ gbà fún Aebajiogbe Alphabets ẹ̀ pé tiwantiwa ni. ní ọjọ́ 11 àti ọjọ́ 12 oṣù tá a wà yìí wọ́n máa ṣe lancement ẹ̀. ẹ farabalẹ̀ àyàwó abalẹ̀ ìjòrí. ẹni tí mo pè sórí ètò ọ̀jọ̀gbọ́n tí a láǹfààní láti máa gbọ́ káàkiri nígbà tí wọ́n máa fi dé bí wọ́n ti ń làágùn. ẹ kú kalẹ̀ o bàbá. èyí tó ń gbọ́ mi léni etí yóò ní di Àmín. ìrẹ̀lẹ̀ ọ̀ máa gbọ́. Àmín. mo kí bàbá mi kábíyèsí alájàṣẹ́ oníkòyà bẹ́ẹ̀sán kẹfà tìlú Àjàṣẹ́ ilé tí olóyìnbó ń pè ní Port Novo. mo kí mẹ́ẹ̀lú Àjàṣẹ́ mo dẹ̀ kí bàbá wa Karim Da Silva àti gbogbo àwọn olólùfẹ́ ilẹ̀ Benin pátápátá ni mo kí wípé ẹ kúlé o èmi ọmọ yín náà ni mo wá sórí ètò lẹ́ni Oloye Tolulase Oguntosin Taye ti ìlú Àjàṣẹ́ ilé Port Novo. kò wù mí láti dà yín láàmú púpọ̀. Ọlọ́run tó bọ̀ fún ní ìsinmi. Aebajiogbe ǹjẹ́ lè ṣàlàyé díẹ̀ fún wa. mo kí gbogbo wa ohun tá a mọ̀ ni wípé Aebajiogbe ó jẹ́ alifábẹ́ẹ̀tì tí ó jẹ́ ti Oduduwa ní àsìkò tiẹ̀ òun ni ó lò pẹ̀lú àwọn èèyàn rẹ̀ tó filẹ̀ ní ìhà ibi tí wọ́n ń pè ní Egypt lẹ́ni ní agbègbè kan bẹ̀. alifábẹ́ẹ̀tì yìí ni wọ́n ń lò tí wọ́n dálẹ̀ lọ́hùn tí Oduduwa sì gbé wá sí Ifẹ̀. à ń pè ní Aebajiogbe nítorí pé tí a mọ̀ pé tí a bá fẹ́ lọ kọ́ èyí tó yìí gbogbo wá fún wa a máa ní a fẹ́ lọ kọ́ abidi tí a bá fẹ́ lọ kọ́ eléyìí a máa ń sọ pé a fẹ́ lọ kọ́ Aebajiogbe náà ni tẹ́tí gbọ́ Aebajiogbe yẹn ẹ̀ ti pọ̀rọ̀ àkọ́kọ́ ló sọ yẹn ọ̀rọ̀ mẹ́rin ló sọ. ọpẹ́ mi pọ̀ fún Olúwa ọpẹ́ mo ṣọpẹ́ rírí jẹ mo tún ṣọpẹ́ rírí mu. báwo lẹ ṣe ṣe àwárí Aebajiogbe yìí. alifábẹ́ẹ̀tì Oduduwa tí à ń sọ nípa ìlú Àjàṣẹ́ láti rè ìlú kan ń bẹ tí wọ́n ń pè ní Farasimi abẹ́ Àjàṣẹ́ ló wà títí lọ sí Badagry. Farasimi wà létí bọ́dà Àjàṣẹ́ ló wà mọ́ lẹ́ni wọ́n gé sí etí Nàìjíríà àmọ́ àwa sì mọ̀ pé Àjàṣẹ́ ni wá. èmi gangan fúnra mi tí mo rí mo jẹ́ olóyè kábíyèsí alájàṣẹ́ tìlú Àjàṣẹ́ ilé. ojú ẹni màlá ayélu ojú ẹni màlá ayélu. Aebajiogbe láti ìlú Iléṣà ló ti rìn bọ̀ ó kúrò ní Ifẹ̀. tí ẹ bá wò ẹ máa rí wípé wọ́n sọ pé nínú ìtàn pé Oduduwa ó fọ́ lójú ní àsìkò tí wọ́n ṣe tẹ́bágbé ẹ máa rí pé wọ́n ní ọba kan nínú àwọn ọmọ ẹ̀ kan wà tó ń jẹ́ Ọwá Òbòkun onírúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀ wà mọ́gbà tó wá tó bomi òkun tán fi la ojú Oduduwa. tẹ́ bá ti rí ìtàn yẹn máa rí pé ìlú Iléṣà tí èmi sọ fún yín báyìí náà ní Ọwá Òbòkun. ìtàn kan wà mẹ́rin tó gùn díẹ̀ lẹ́yìn ìgbà tó ti lọ nígbà lẹ́yìn ẹ̀kún omi ni Oduduwa kúrò ní Ifẹ̀ nígbà tí wọ́n dá Ifẹ̀ Oyèláàgbò sílẹ̀ ni Oduduwa kúrò ní Ifẹ̀ ló lọ. ìgbà tó máa padà dé ohun tó mú wá nìyẹn pẹ̀lú àwọn nǹkan tó mú dé láti máa fi lè máa bára wọn sọ̀rọ̀ láti ibi tó ti kúrò ni wọ́n fi dá alifábẹ́ẹ̀tì ilẹ̀ ẹyẹ ìkànnù wọn ló di ẹyẹ tí máa ń gbé lọ gbé bọ̀ nígbà tójú yẹn wá fọ́ ni ẹyẹ yẹn wá gbọ́ òmìnira ló lọ ìyẹn ni pé kò sí ohun tó fẹ́ gbé ohun tó bá kọ travel bí alifábẹ́ẹ̀tì yẹn ṣe wọlé nígbà yẹn nìyẹn ṣùgbọ́n ó wà ní àwọn ibì kan ní Ifẹ̀ bíi tẹ́ bá wọ ọmọdé pípa tí wọ́n bòkun dé Iléṣà ó bá àwọn èèyàn kan gbà tó Oduduwa náà dé Ifẹ̀ ó bá àwọn èèyàn kan nígbà tó dé Iléṣà àwa Ògbóni Modulori ló bá ní Iléṣà àwa la gbà ní ẹrẹ àfúníàyè so ìgbà tó wá dé tó fẹ́ fún wa ní ẹ̀bùn tó mú kúrò ẹ̀bùn yẹn ló wá fún àwọn baba ńlá wa ló wá tẹ baba ńlá tèmi lọ́wọ́ ní baba ńlá tèmi wá mú wá sí ìlú Àjàṣẹ́ ní àsìkò tá à ń wò yìí jagunjagun ní ẹni tá à ń wò yìí ọ̀rọ̀ ogun wà láàrin yẹn rẹpẹtẹ ṣùgbọ́n lẹ́ni ibi tó wọlẹ̀ sí kò kú ó lo ọdún bíi turasan ní ayé kó tó di pé ó lọ ibi tó wọlẹ̀ sí ibẹ̀ láti rí Aebajiogbe. báwo la ṣe mọ̀ pé Oduduwa ni bí ó ṣe rìn yẹn la fi mọ̀ pé Oduduwa ti pé ọmọ Oduduwa pàápàá ló gbélé wa Ọwá Òbòkun fúnra rẹ̀ pàápàá ló fi fún àwa Ògbóni Modulori ní so bí alifábẹ́ẹ̀tì yẹn ṣe rìn nìyẹn tó fi jẹ́ ohun tó wọlẹ̀ sí ìlú Àjàṣẹ́ ilé tó sì wá jáde padà ní ìlú Àjàṣẹ́ ilé ní 2011 ní 2011. èmi tí mo jẹ́ ọmọ Àjàṣẹ́ Èkó ni mo dàgbà sí ìrìn àjò kíkíní lè bá bọ́ọ̀dé náà ni Ọlọ́run fi tì mí padà wálé
tó sì di pé mo wá ṣe àbápàdé alifábẹ́ẹ̀tì yìí. Ẹni tí ó jẹ́ kí n mọ̀ wípé alifábẹ́ẹ̀tì Odùduwà pàápàá ni kábíyèsí Oníkòyí àná alájàṣẹ tìlú Àjàṣẹ́lé. Àwọn náà jẹ́ kí n mọ̀ wípé kíní yìí ti wá dé. Mo ní kí ló dé? Wọ́n ní àwọn náà wá sọ ìtàn yìí fún mi nígbà yẹn lọ́hùn náà ní pé kí n máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ tí mo dẹ̀ bẹ̀rẹ̀ 2006 ni mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Radio Planète 95.7 MHz. Ìlú Àjàṣẹ́ ni Aebajiogbe ti jáde, ibẹ̀ láti gbọ́dọ̀ ṣe kíkó jáde tá a fẹ́ ṣe pé ó pé ọdún mẹ́fà tí a fẹ́ ṣe ní ìlú Àjàṣẹ́ láti gbọ́dọ̀ ṣe. Gbogbo àwọn tó fẹ́ gba ìwé ẹ̀rí ní Ilé Ifẹ̀, àwọn tó fẹ́ kó ń lo ìbò léyìí tí pé ẹ̀yin náà pápá wà lára àwọn tó fẹ́ gba ìwé ẹ̀rí, gbogbo wọn pátá náà fẹ́ dé sí ìlú Àjàṣẹ́ láti dis lágbára Ọlọ́run, léyìí tí ambassade Nàìjíríà ti tẹ́wọ́ gba ètò náà láti ṣe ìrànlọ́wọ́ fún gbogbo àwọn tó fẹ́ wọlé àtàwọn tó fẹ́ jáde ní àsìkò yìí, àsìkí mẹ́ẹ̀ Àjàṣẹ́ náà pàápàá nítorí ibi tá a fẹ́ lò ní plasma oil níbẹ̀, àwọn náà fi ibẹ̀ kalẹ̀. Bàbá wa Karim Da Silva wọ́n ní pé ìgbà tí Nàìjíríà ti tẹ́wọ́ gbà, kábíyèsí Onírìṣà, gbogbo àwọn ọba ńláńlá tí ń bẹ Nàìjíríà pátá ni wọ́n ti tẹ́wọ́ gbà. Tí wọ́n ní kí n máa dárúkọ ilẹ̀ akún, kábíyèsí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ti tẹ́wọ́ gbà. Gbogbo àwọn ọba tí mò ń dárúkọ yìí pátá lè máa rí níkàlẹ̀ ní ọjọ́ tá a bá fẹ́ fún àwọn ọmọ ní ìwé ẹ̀rí, nítorí pé dìsẹ́ẹ̀tì ọdún yìí tí a fẹ́ ṣe ní OAU Awolowo University ní Ifẹ̀ ní Oduduwa Hall ní àti fẹ́ ṣe kọ́lọ́run ṣọ́wájú gbà yẹn lọ. àmín, ẹ ṣeun. níléeṣẹ́ Radio Planète 95.7 FM nílùú Kútọ́nù nígbègamẹ̀ la wà lórí òkè téńté. òkè alàgbà èésùdọ́lá nínú Àjàṣẹ́, èésùdọ́lá nínú Kútọ́nù, èésùdọ́lá ní Káláví, èésùdọ́lá ní Kókókọ́jí. wọ́n láwọn kí bàbá wa alàgbà Tolulase wípé wọ́n kú iṣẹ́ takuntakun. wọ́n láwọn ò gbàgbé gbogbo àwọn olólùfẹ́ iléeṣẹ́ èésùdọ́lá wípé iwájú lọ́pàá ìbìtì yóò máa rí sí. ohun tó ṣẹlẹ̀ ni wípé ẹ pé 91 18 60 60. bákan náà ẹ tún lè pè 97 21 38 69. ǹjẹ́ ní béèrè láti béèrè lọ́dọ̀ wọn. wọ́n lẹ́nìkan lórí là ń bí ẹ̀yin tẹ́ láǹfààní láti gbọ́ mi àlọ́ lórí okùn. MC Yokoyoko ẹ kalẹ́ sà. èmi ọmọ yamta àti ti kàtẹ́kọ̀ọ́ lókè lẹ́tọ̀ àrùsù. ẹ bá kí bàbá wa tẹ gbàlejò wọn tó jẹ́ àwọn ni wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ aṣíwájú alphabet èdè Yorùbá. torí pípọ̀ wa la gbọ́ Yorùbá mọ́ ní tòótọ́. akínyìn lé o. torí Yorùbá ní ABCD àwa mélòó la mọ̀. bàbá wa ní ọdún kẹfà tí àwọn ti ṣiṣẹ́ lérí ẹ̀. bẹ́ẹ̀ni. èmi fẹ́ bèrè pé àwọn bó ni wọ́n ti ṣiṣẹ́ gbà ṣẹ́lú Àjàṣẹ́ nìkan ni kàbí gbogbo Kútọ́nù. bí káwọn ìlú tó kù lẹ́yìn àgbómẹ̀gbọ́ ikọ̀ nǹkan ṣé wọ́n débẹ̀. ìbéèrè mi ìkíní. bẹ́ẹ̀ni. ẹlẹ́kejì wọ́n ní gbogbo àwọn ọba ládéládé wọ́n gbà. bẹ́ẹ̀ni. ṣé lọ́dọ̀ tiwa náà níbí àwọn ọba wa nílùú gbèwé sẹ́wọ̀n náà gbà. àwọn ẹni tí wọ́n bá wá dekoré ní 12 sí 11 oṣù tó dá wà nù bẹ́ẹ̀ náà kópa nù wọn. àwọn ta ni àwọn ẹni tí wọ́n tún fẹ́ dekoré ńjọ́ náà tí àwa olùgbọ́ olùpè tá à ń pètò tá à ń bẹ́ wọ́n mú yẹn nù tiwa náà. báwo ni wọ́n ṣe mọ̀ gbàǹpá àwọn èèyàn náà gbọ́ Yorùbá tí wọ́n mọ èdè ẹ ṣeun. ẹ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ délẹ̀. ẹ ṣeun púpọ̀. ìbéèrè tí ẹ ìbéèrè tó dání. nígbà tá a ti bẹ̀rẹ̀ nílùú Àjàṣẹ́lé àwọn tí wọ́n ń kọ̀yàn ní Kòtónú bíbà yìí wà. bàbá wa Àrẹ̀mọ Oníkòyí Abẹ́sàn tìlú Àjàṣẹ́lé alájàṣẹ́ tìlú Àjàṣẹ́lé Àrẹ̀mọ àwa ní pẹ́kàdísì ńbẹ́lọ́wà. tó yẹ pé àwọn níbi tó ti ń kọ́ àwọn èèyàn níbẹ̀. a sì ní àwọn èèyàn bẹ́ẹ̀ náà àwọn kan wà nínú skul iléèwé Agbómẹ̀káláví. bẹ́ẹ̀ ni tá a bá lọ sí ìlú Pòbẹ́ títí lọ bẹ́yìn àwọn ilẹ̀ Yorùbá lọ́wọ́ yẹn a ní àwọn èèyàn tó ń kọ́ àwọn èèyàn níbẹ̀. ní ara àwọn tí ẹ máa rí ní ọjọ́ tí à ń wí yìí nasmal a fẹ́ ṣe àkójáde ẹ̀ a fẹ́ ní èyí tá a fẹ́ ṣe ní ons níbí ẹ ò rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ bíbá yìí àmọ́ gbàtẹ́ ẹ̀yin náà ti gbọ́n sí ẹ̀yin náà ti dára wa nìyẹn bí MC Yokoyoko ṣe dára MC Yokoyoko náà ti ń kọ́ àwọn èèyàn ní ibi so ìbéèrè tẹ́ béèrè mbà jù sí MC Yokoyoko kan dáhùn pé àwọn gan ti jẹ́ olùkọ́ ní agbègbè bíbá yìí ibi tá a bá ti dé tẹ́ bá tọ́ka ẹ̀ fún wa á dé bẹ̀ pọ̀ láṣẹ olùlẹ́kọ̀ọ́ pé ibi tó bá kù tí a bá ti dé ẹ̀jẹ̀ pè wá síbẹ̀ á dé bẹ̀ pọ̀ láṣẹ olùlẹ́kọ̀ọ́. mo lẹ́nìkan lórí la àlóhùn lórí okùn yìí. ẹ kúrò lórí ètò. àwa nìyẹn kí lórúkọ yín. orúkọ mi ni Olóyè Gbọ́ba ní ìlú Sàkété.
Táyé ṣe ní ìlú Òhunmẹ̀. mo ń gbọ́. Mo fẹ́ béèrè lọ́dọ̀ àwọn bàbá wa pé ṣé àwọn gbogbo ọba tó wà ní ilé orílẹ̀ ànàbọ́lọ́ gbogbo ló gbọ́ ètò tó ń ṣe yìí? Ṣé gbogbo náà ló sì fẹ́ wà ńbẹ̀ lọ́jọ́ náà? Ó bẹ̀rẹ̀ láti ìtákọ̀. Ṣé gbogbo wọn ló máa wà ńbẹ̀ níjọ́ ẹ̀? Èmi gẹ́gẹ́ bí olóyè ìlú Ṣàkété mo ní kí n béèrè lọ́wọ́ níbẹ̀. mo ń gbọ́ yín. ní ìlú ẹ̀ẹ́kìnbẹ̀ láti ìlú n fẹ́ ní pé kò sẹ́ni tí kò mọ̀ mí nílùú Ṣàkété. Bàbá wa Àkànbí Akálà nílùú Ṣàkété. Nílùú Ṣàkété n fẹ́ sọ pé ìlú Ṣàkété jẹ́ ìlú kan tó yẹ pé ìlú tí mo ṣiṣẹ́ sí púpọ̀ ní nípa ọ̀rọ̀ Aebajiogbe àwọn ẹ̀rí àwọn tó ń kọ́yọ̀ ní Ṣàkété wọ́n wà títí dé Ìtákọ̀ pàápàá. Bẹ́ẹ̀ náà ni àwọn Ìsálẹ̀ Kétu Ìfọ̀yìn Ògùnbà Tọ̀wé. ẹ ṣeun gan ni mo dúpẹ́. mo lẹ́nìkan lórí ra alo lórí okùn yìí. Ṣé lájàṣẹ́ ni wọ́n ti fẹ́ organize nǹkan náà ni àbí ibo ni? lancement ni wọ́n fẹ́ ṣe ní Àjàṣẹ́ ní Place Bayon ní Àjàṣẹ́ tó sì jẹ́ pé gbogbo àwọn lọ́balọ́ba náà ni wọ́n máa wà ní. OAU Awólọ́wọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní Oduduwa Hall ní Ifẹ̀. ibẹ̀ ni wọ́n ti máa gba gbogbo kálukú ti máa lọ gba ìwé ẹ̀rí wọn bẹ́ẹ̀ ni. Ọlọ́run kọ́ yín máa ṣe. àlàyé bùmẹ̀kúnnù kọ́gbọ́ òwú. ó fi àsìkò yìí fi kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ ti Aebajiogbe nílùú òyìnbó, gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ghana, tẹ́ wà ní Lomé àti gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, mo gbà á ládùúrà pé ọba aláwòrán bí òní sọ̀kò ìbànújẹ́ sínú ilé oníkálukú wa, iwájúwájú la máa lọ ànírẹ̀yìn. Àwọn ti Nàìjíríà, àwọn tí wọ́n di àṣàmú ní yunifásitì ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n ń bọ̀ wá, àti gbogbo àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ mélòó kan tó fẹ́ wá, àti àwọn ọba mélòó kan láti ilẹ̀ Nàìjíríà ni wọ́n ń bọ̀ wá láti fi wá kún àwọn ọba wa ní ibi báyìí. Ẹ bá wọ ẹ máa di pé ọjọ́ Jímọ̀ lọ́jọ́ yẹn ń bọ́ sí. Ọ̀sán la fẹ́ fi bẹ̀rẹ̀ ètò yìí ní aago 2 ni ètò fẹ́ bẹ̀rẹ̀. Bọ̀wà ní gbogbo ibi tí ẹ bá wà pátápátá láti ìlú òyìnbó bábá ní ìlú òyìnbó báwo ni wọ́n ṣe ń wá síbí wá kọ́ nílé ìwé. bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe kọ́ lẹ́yìn náà ṣe kọ́ à ń kọ́ àwọn èèyàn lórí afẹ́fẹ́ látòrí kíkà láti máa ń bẹ̀rẹ̀. A máa ń ṣe yàrá kìíní, yàrá ẹ̀kejì, yàrá ẹ̀kẹta, yàrá ẹ̀kẹrin. Orí yàrá ẹ̀kẹrin ló máa ń parí sí, ṣùgbọ́n a wá lọ sí yàrá karùn-ún nítorí pé a ríra wa. Inú yàrá karùn-ún yẹn a so yín pọ̀ ní méjì ẹ̀ mọ́ra yín rí, ẹ̀ kọ́ lẹ́tà síra yín. Mo rò bí MC Yokoyoko kọ́ lẹ́tà sí ẹnìkan ó jẹ́ ọmọ Benin bíbá yìí, ó lóun ti sọnù, ẹbí tóun ti sọnù tipẹ́. Nígbà tí ẹni tó ń sòun mọ́ ẹni ẹ wá ń kí òun pọ̀ lórúkọ ìlú táwọn ti kúrò, wọ́n ní bọ́lá òun ṣe sọ wọn pọ̀ nìyẹn o. Lẹ́yìn tí a bá ti nínú yàrá class 5 yẹn tí a bá ti kọ̀wé síra yín tán, ẹ máa ṣe fídíò kékeré oníṣẹ́jú kan, ẹ wàá ṣe ránṣẹ́ bí ẹ ṣe ń kọ́ bẹ ṣe ń kà, bí ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣe mọ̀ọ́kà ní orí afẹ́fẹ́. Ọ̀sẹ̀ kan sí ní ọ̀sẹ̀ méjì wàá máa kọ́ wàá náà máa kà á lórí. Àlọ́ lórí okùn. Bàbá wa sọ pé wọ́n ń kọ́ ní yunifásitì. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ jẹ́ kí wọ́n bá wa sọ ta ló pàṣẹ fún wọn ní yunifásitì tí wọ́n ń kọ́ ní Kálá. A ní akẹ́kọ̀ọ́ ń bẹ̀. Wọ́n ní àwọn tó ń kọ́ látọ̀dọ̀ wọn. Ibo ni wọ́n tún ní iléèwé sí ní Ìgbòròkútọ̀nù bí lẹ́yìn tẹ́. A ṣe àlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ ni, àbí báwo ló ṣe fẹ́ bọ́ sọ́dọ̀ àwọn aláṣẹ wa. Ṣeun gan láti ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí gbogbo wa ti ṣẹ̀ wá. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó kúrò ńbẹ̀ Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá, gbogbo àlà máa ń gbọ́ pé òun ló ti gbé nígbà tó wà nínú ìjọba, ló ti gbé kalẹ̀ kó tó di pé kúrò ńbẹ̀ wípé aláti máa kọ́ àwọn èèyàn nílé ìwé. Ìgbà tí ìjọba tuntun wá gbà, ìsín ìjọba tuntun wá ní pé tí ìjọba àná ṣe kù àwọn fẹ́ gbé, ló fà á tó fi jẹ́ pé ní ọjọ́ yẹn o gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ni wọ́n jẹ́ ẹni tí ń gbà àlejò ní ọjọ́ yẹn ní yunifásitì. Ihun ta fẹ́ ṣe ní dìsẹ́ẹ̀tì yìí ló máa ta gbogbo ọ̀pọ̀lọpọ̀ Yorùbá jí pé kíní yìí o tiwa ni, abiri tó yìnbó gbé wá fún wa, wọn ò dẹ̀ gbéjókòó dáadáa, àmọ́ kì í ṣe alifábẹ́ẹ̀tì tiwa tí wọn náà yá wa àti ti ṣetán láti dá padà fún ká máa lọ tiwa. Èyí tí fẹ́ fi parí ètò mi ni pé kí n kà á kọ̀ọ̀kan fún wa ní èyí tí pé ẹ̀yin náà ti mọ̀ ọ́ kà, ẹ̀yin ní ìbánikẹ́ kà ṣùgbọ́n ayé kèmí kà àti ọwọ́ ọ̀tún náà ti máa ń tẹ̀ lọ sí ọwọ́ òsì, bẹ́ẹ̀ ni a máa kà á báyìí: A E bá J O gbè D Fá T Ẹ Ọ Lọ Wù Ú Mi Ní Í Hú Re Si Ṣẹ Kí Gí Yé Pẹ́. Radio Planète 95.7 MHz.
gbogbo ìran pátá tó wà nílẹ̀ Benin bí wọ́n pátá mo kí i pé ẹ kú iṣẹ́. nọ́mbà bàbá wa 97 91 75 61 ìpèwọ́ tí wọ́n bá parí ètò ilẹ̀ tó lè pè wọ́n wọlé ẹjọ́. mo jẹ́ ká di àṣà wa mú nítorí pé àṣà wa òun ni aṣọ wa tá à ń wọ̀ Aebajiogbe kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ó dá dúró ni. mo kí gbogbo àwọn tó wà ń lo ìbò tí wọ́n ń gbé Aebajiogbe lárugẹ bí ẹ bá ṣe pẹ́ ní ẹ̀yìn odi ẹ jẹ́ ká máa rántí ilé o. àwa nìyẹn. bẹ́ẹ̀ ṣe wọlé ni mo ní kí àlejò wa dáadáa tẹ́ gbà ní. mi náà kí yín lé o jọ gbé àṣà wa lárugẹ o. àmín. ọlọ́run bá mi wọlé dè yín. àmín. mo kí yín alàgbà Gbénga Quadri mo kí yín àti gbogbo àwọn olùkọ́ lọ́kùnrin àti lóbìnrin ọlọ́run bá aláwọ̀ àbí yóò tó bá máa fún yín ṣe jù bẹ́ẹ̀ lọ. Muftawu Akadiri èmi ni MC Yokoyoko. iná lu